ìṣẹ́jú méjì tí yín ti bẹ̀rẹ̀ o. Hello, kalẹ̀. Yes sir. Hello, kalẹ̀ o. A ti ń gbọ́ yín bàbá mi. Láti Ghana ni mo ti ń sọ̀rọ̀. All right. Ṣùgbọ́n Ọ̀ṣun ni mo ti wá. Ok, ẹ gbọ́rọ̀ kí lẹ ti rí. Haúsá ni mí. Haúsá lè mi. Tẹ́lẹ̀ ń sọ Ọ̀ṣun lẹ́nu tó ń dùn mọ̀ràn yín. Bẹ́ẹ̀ni. Ó dáa. Ṣùgbọ́n mọ́mì mi Haúsá ni bọ̀ dádì mi Yorùbá ni. Ok. Ní Ọ̀ṣun state. All right sir. Sẹ́rí Yorùbá Yorùbá lèmi náà mi ò lè sọ mo lè jẹ́ apá kan Haúsá apá kan Yorùbá. Ok. Sẹ́rí àwọn Yorùbá ẹ ní agbára ṣùgbọ́n a lè sọ pé mọ̀ bẹ́ẹ̀ ṣe lò mọ́. Ẹ ṣáà wo. Ṣé rí àwọn Fúlàní tó jẹ́ Fúlàní ara wa ṣé rí gbogbo tẹ́yìn ń sọ báyìí gbogbo tẹ́yìn ṣẹ̀ṣẹ̀ ń sọ pé Fúlàní ń bọ̀ Fúlàní ń ṣe gbogbo kinní yìí wọ́n ti prepare rẹ̀ sílẹ̀ láti ìgbà tí Buhari ti kú ní 2015 wọ́n ti ń prepare nǹkan yìí sílẹ̀. But bí ẹ̀yin ṣe ń rò àwọn ọba yín wọ́n ti ń gba owó àwọn tó jẹ́ gómìnà wa àwọn ni wọ́n wà ní ìṣàkóso abẹ́ gbogbo gómìnà tó wà ní South West àwọn tó jẹ́ gómìnà wa nínú àwọn abẹ́ wọn ni wọ́n wà àwọn gómìnà yìí mò ní agbára rárá. Sáré gbogbo agbára gbogbo ariwo tẹ̀yẹ̀ ń pa àwọn Fúlàní ń bọ̀ kínú kan wọ́n ti múra yín sílẹ̀ tẹ́lẹ̀ wọ́n kalẹ̀ ti wọlé sí lára ẹ̀ẹ̀kan fúra ni ẹ sì fúra ṣùgbọ́n àwọn àgbà ẹ má bínú o àwọn àgbààgbà tó jẹ́ lára Yorùbá wọ́n mọ tó ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n wò pé àbí kíni lè ṣẹlẹ̀ àbí kò ní ṣẹlẹ̀ àbí máa ṣẹlẹ̀. Wàláì ó máa ṣẹlẹ̀ wọ́n lè ti arrange everything. Ní ìjẹta ṣé ń gbọ́ mi. À ń gbọ́ yín gbogbo àgbáyé ló ń gbọ́ yín. Ní ìjẹta wọ́n ṣe ètò kan nínú gbogbo àwọn tó jẹ́ àwọn tó ń tẹ sáàmù àwọn tó ń tọrọ bára àwọn tí ẹsẹ̀ ń dùn wọ́n tí wọn ò lè sáré tí wọn ò lè rìn wọ́n ti ṣètò wọ́n ti inform gbogbo wọn pé kí wọ́n máa bọ̀ wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí àwọn Yorùbá tí mo fi ní mọ̀ pé wọ́n ti ń pè wọ́n sẹ́yìn torí tí wọ́n bá strike kò ní jẹ́ pé àwọn náà máa fara gbá ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó wà nílọrin wọ́n ti ń pè wọ́n wálé síkírìtì yìí mo kàn fẹ́ sọ fún mi torí tó bá délẹ̀ ẹni tí ò rà yóò san níbẹ̀. Gbogbo tí ẹ̀yin ṣe ń pariwo ẹ̀yin Yorùbá ṣe kíni kan wọ́n ti wà ní ara wọ́n ti sọ̀rọ̀ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá wọ́n ti sọ̀rọ̀ gbogbo ilẹ̀ Yorùbá pátá ẹ̀yin ò kàn mọ́ ni ẹ sì fúra but ẹ̀ ń wò pé kò lè ṣẹlẹ̀. Nǹkan méjì oní tí a bá dúró àkọ́kọ́ oní pé tí wọ́n bá ti mọ̀ tí àwọn Yorùbá bá ti mọ̀ pé Buhari ti kú torí ní Nàìjíríà Yorùbá lẹ́nu wọ́n sì ní agbára ní ogun ní tí Yorùbá bá sọ Ìgbò náà máa tẹ̀lé Haúsá náà máa tẹ̀lé tí Yorùbá bá fi lè mọ̀ pé Buhari ti kú wọ́n ti mọ̀ pé ó ti tán wọ́n mọ̀ pé ó ti tán fáwọn so wọ́n wá wò pé kàkà kí okú mọ̀jẹ̀ sí àwọn ò fi ṣe kíní kadà ní gbogbo ẹgbẹ́ bí bẹ́ẹ̀ sì máa ń kòwé. wọ́n fi ṣàwàdànù nílé wọn. gbogbo táwọn rò ní pé
tí àwọn ẹ bá ti lè mọ̀ báyìí pé Buhari ti kú etí mo bá fi gbàjọba lọ́wọ́ àwọn ó sì dìgbìrì ẹ̀wọ̀ ó ní gbogbo múra tí wọ́n múra tẹ́lẹ̀ but now wọ́n ti mọ iwájú pé yes bí kíní ṣe máa rí nìyí ọ̀nà fi ń họ́dà gbogbo àwọn tí wọ́n họ́dà mọ́tò ti lọ họ́dà ní other country gbogbo ammunition tí wọ́n fẹ́ lò wọ́n ti họ́dà rẹ̀ láti 2018 bọ̀ yìí ò mọ̀ but lockdown tí wọ́n ṣe yìí wọ́n ti fi kó nǹkan wọlé tó pọ̀ torí wọ́n ti mọ̀ pé ilẹ̀ Yorùbá wọ́n ní agbára wọn lóògùn ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n sọ pé àwọn máa ta tán pé ilẹ̀ yìí àwọn gbà táwọn ni. ẹ ṣe sà. ṣùgbọ́n àwọn tó jẹ́ ilẹ̀ Yorùbá ẹ ti ń sùn o ẹ ti ń sùn gan-an. mo ní ìbéèrè kan fún yín. wọ́n jẹ́ pé ilẹ̀ Yorùbá yìí wọ́n máa padà sínú àkùtàn ní pé lẹ́ẹ̀kan ìlú kan wà tí Yorùbá wà tó yẹ pé ogun kó wọn lọ. mo ní ìbéèrè kan fún yín sà. ok sà. gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ sọ pé apá kan Haúsá ni apá kan Yorùbá tí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ yìí tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ fún àwọn torí mo rí pé inú ìfẹ́ lẹ ti sọ̀rọ̀ àwọn kan lè máa wò wípé dá lóhùn ó lè jẹ́ kan lára àwọn Yorùbá ni ó kàn ń pọ́nrọ́ léwé ni but ẹ jẹ́ ká tiẹ̀ wàá gbà pé lóòótọ́ ni ṣé tẹ́ ẹ bá wá fẹ́ fún àwọn èèyàn nímọ̀ràn gẹ́gẹ́ bí òye tiyín tẹ̀dẹ̀ jẹ́ kan lápá kan tiwọn torí ẹ̀jẹ̀ bàbá tó jẹ́ tiyín òun lẹ ṣe sọ̀rọ̀ tẹ́ sọ yìí ìmọ̀ràn wo lẹ wá fẹ́ fún àwọn èèyàn gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ ní ṣókí. ẹ má bínú mọ́nà ẹ má bínú ṣe rí àwọn tí wọ́n lè mọ òótọ́ wọ́n lè mọ ọ̀rọ̀ pé abirọ́ ni àbí òótọ́ ni Yorùbá ló nìyẹn ní tó ń fa àwọn Yorùbá sẹ́yìn gẹ́gẹ́ jẹun nìyí àwa o gbogbo social media lọ́dọ̀ wa wọ́n máa kó wa jókòó ni ẹ̀yin gbọ́ information tẹ́ bá gbọ́ lọ́dọ̀ àwọn Haúsá kú bóyá ó jẹyọ òun ni pé bóyá ẹnìkan jáde síta ọwọ́ àdírẹ́sì ẹ̀yin mọ tí tó ti ṣẹlẹ̀ àwọn máa jókòó ni ṣùgbọ́n Yorùbá ẹnu pọ̀ tẹ́ bá rò kó bá mọ̀ ń parọ́ ó dìgbà náà ṣùgbọ́n èmi sọ ti tèmi gbogbo àwọn ẹ sọ fún àwọn Yorùbá tó jẹ́ àwọn èèyàn yín ẹ sọ fún wọn kí wọ́n múra sílẹ̀ gbogbo ohun tí mò ń gbọ́ lẹ́nu ìjẹta sí ìjẹrin pé wọ́n kó kíní kan wọlé àwọn kíní kan lọ́wọ́ wá pa wọ́n kíní kan ṣé kí n má parọ́ fún yín. à ń gbọ́ yín gbogbo ayé ló ń gbọ́ yín sà. ṣé kí n má parọ́ fún yín ṣé rí wọ́n ń pariwo Tinubu wọ́n ń pariwo gọ́vnà yìí mi ò gbọ́dọ̀ rẹ̀ ṣé rí Tinubu ó náà ti mọ̀ pé n tó máa ṣẹlẹ̀ wọ́n ti involve ẹ̀ tí Tinubu tí ò bá fọwọ́ sí mo ò lè wá strike ní Lagos State Tinubu ti mọ̀ lóṣù ètè kúrò nílé ọlẹ́mu Tinubu lẹ́nu ṣùgbọ́n ẹni tí Tinubu bá sọ bẹ́ẹ̀ náà ló lè múlẹ̀ bẹ́ẹ̀. Gómìnà tó jẹ́ ti Lagos State tí kò bá kò láṣẹ lẹ́nu rárá kò ní àṣẹ lẹ́nu kò lè sọ pé rárá. ṣé wàá rí plant èyí tí wọ́n ṣe yìí plan ni o ebi tó yẹ kẹ́yìn Yorùbá pẹ́ ti fura nìyẹn plan gidi o ní wọ́n fún yín but ẹ̀ kàn mọ̀. Àkọ́kọ́ ẹ má jẹ́ kí n parọ́ fún yín Tinubu wọn ní ilẹ̀ Yorùbá ló kàn láti ṣe president and Fulani people mo mọ̀ wọ́n dáadáa mo mọ̀ wọ́n mo bá wọn jẹun Fulani people àwọn ni wọ́n sì tẹ́ bá bí Fulani lẹ́yìn báyìí wọ́n máa sọ pé
àwọn làwọn sì máa rule Nigeria till 100 years. sẹ́ẹ̀rí plan tí wọ́n dẹ yìí pẹ̀lú pé bóyá wọ́n lọ strike Tinubu ní track tí wọ́n dẹ fún wọ́n ti mọ̀ pé Tinubu ó ń gba àbẹ̀tẹ́lẹ̀ àwọn ṣe bóòlù Yorùbá tí wọ́n ń pè pé ó ń dọwọ́ rú track yẹn làwọn náà fi dẹ pé yes táwọn bá ti wọlé sí wọn lára ẹnu Tinubu ò ní lè kálẹ̀ mọ́ ní Lagos State. So still náà sẹ́rí ogun wọ́n ń jà wọ́n ní wọ́n bá Hausa jà ní Lagos State ní ibì kan ẹ má jẹ́ kí n parọ́ fún yín o gbogbo àwọn Hausa tí ń bàjẹ́ ẹ mọ̀ tí àwọn Yorùbá fèsì wọn àbí àwọn náà fèsì Yorùbá track ni. ok track ni gbogbo bàbá wa ẹ sọ fún àwọn ọmọ yín track ni wọ́n fẹ́ mọ bí tí Yorùbá fèsì kó tó di pé báyọ̀ máa strike. ok bàbá wa tó tẹ̀ ń pè wá láti tẹ̀ jẹ́ ẹ̀yin ìyá wa ìyá ìṣàtọ́lá mo kí yín o ìyá nìyẹn mo kí yín o ẹ pẹ̀lẹ́ ẹ kú ìsinmi ìnímọ̀ bàbá wa mo fẹ́ ṣẹ́rí nǹkan tí mò ń bè lọ́wọ́ yín ṣẹ̀mọ̀ gẹ́gẹ́ bí àṣírí tẹ̀ ń tú fún wa ìbáyìí torí pé ẹ̀jẹ̀ apá kan yín jẹ́ Haúsá ṣùgbọ́n ẹ̀dẹ̀ sọ pé apá kan yín jẹ́ Yorùbá ẹ̀dẹ̀ ń sọ nísọ àmọ̀ràn dẹ̀ tá a bá wo kọ́mẹ̀ntì nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé òótọ́ lẹ̀ ń sọ òótọ́ lẹ̀ ń sọ òótọ́ lẹ̀ ń sọ ṣọ̀rọ̀ mi yẹn èmi ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ṣàmọ̀ pé kò dídé náà kí gbogbo ayé kó agree pé ẹ̀ ń sọ ọ̀tọ̀ kò yé yín kì í ṣe gbogbo èèyàn ló. sẹ́rí tí mi bá sọ̀rọ̀ tí mi bá wá sọ ní kí gbogbo èèyàn gbọ́ kò sí ọ̀nà tí àwọn Yorùbá ń pariwo ìyọnu wà gan bọ̀ kò sí ọ̀nà náà ló máa kó bá wọn. so àṣírí ńlá. èmi ò wá mọ̀ wọ́n gbọ́ o èmi ti sọ tèmi. àṣírí tó bá kára gidi ayé padà dín náà ṣùgbọ́n ọkàn ẹ wò wọ́n ti gbé yín wò wọ́n ti gbé gbogbo ilẹ̀ Yorùbá wò pátápátá wọ́n ti mọ bẹ́ẹ̀ ṣe wọ́n ti mọ bí tẹ́ fi sí gbogbo àwọn ọba yín wọ́n ti mọ̀ tẹ́rí tẹ́ bá fẹ́ ja ogun àjàyè ṣé kí wọ́n parọ́ fún yín. ẹ má parọ́ o ẹ má parọ́ fún wa o ẹ ti sọ pé ẹ ní parọ́. àwọn ọba yín wọ́n ti dè wọ́n mọ́lẹ̀ gbogbo ọba kọ̀ọ̀kan ni wọ́n mórúkọ rẹ̀ wọ́n ti dè wọ́n mọ́lẹ̀ mo ò tí ì mọ nǹkan tí ń ṣẹlẹ̀ rárá tí mo máa wọlé mo ò lè mọ nǹkan tí ń ṣẹlẹ̀ mọ́kàn mọ́ ọ́ dàbí idán yọ̀mọ̀ dàbí idán lójú ogbó tí ó sì ṣẹlẹ̀ yìí wọ́n ò pẹ́ à kò sí yọ ìyẹn confam lọ́dọ̀ tàwa. ṣé mo lè mọ orúkọ yín ṣé mo lè pè yín lẹ́yìn ètò. ẹ lè pè mí. so kí lorúkọ ẹ ẹjọ ẹ sọ fún àwọn èèyàn yín kí mo múra sílẹ̀ kí mo múra Yorùbá lágbára ṣùgbọ́n wọ́n ti ń waste ẹ sọ fún wọn ẹ sọ fún àwọn èèyàn yín tí mo bá lágbára tí Yorùbá gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún mi wọ́n ní Yorùbá ló pọ̀ jù ní outside tí kò bá sówó nílẹ̀ Yorùbá gbogbo àwọn tí wọ́n wà ní outside arrange ara yín kẹ́yìn ò ra nǹkan sílẹ̀ kẹ́ ra nǹkan oko sílẹ̀ torí tí kíní bá ṣẹlẹ̀ olúkálukú máa jẹ̀ka o ẹ pè àwọn ọmọ yín kí ni wọ́n need ẹ mú bẹ́ẹ̀ sì máa wọlé kẹ́yìn náà dúró pé jẹ̀ tó bá ti yá ó ti yá nà. wọ́n pè nìkan ní Gani Adams yọ. no kì í ṣe Gani Adams. Okay. Sẹ́rí Gani Adams wọ́n ti ń sọ wọ́n sọ gan wọ́n sọ wọ́n ní òun náà mọ̀ nípa oògùn ṣíṣe wọ́n sọ ìyẹn àwọn Fúlàní báwo lẹ láti ètè dúró kó stand well. báwo lẹ ṣe lè fìdí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ìmúlẹ̀ kí lẹ ṣe mọ̀ pé wọ́n ń ṣe ọ̀sà. bàbá ṣe rí
Yorùbá lẹ̀ mọ́ ẹlẹ́ tí ìmọ̀ tọrọ lọ ẹ sì bígbà tẹ ẹ ọ̀dà bígbà tí téèyàn bá fọ ojú báyìí téèyàn kàn ń lọ téèyàn máa fi bọ́nú gọ́tà yìí ní mọ̀. Èyí tí Gani Adams ní láti ṣe ó ètè dìde ó announce gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ìjókòó tí wọ́n jókòó sórí síbì kan ọ̀ràn o ọ̀ràn o. Ó tọ́dún mélòó tẹ́ fi ẹjọ́. Ó tọ́dún mélòó tẹ́ fi gbé ní Òkè Ọya àti ìlú ilẹ̀ Yorùbá. Ibẹ̀ wọ́n bí mi sí. Ṣé ilẹ̀ Yorùbá náà bí yín sí? Ibẹ̀ irọ́. Òkè Ọya náà bí yín sí. Òkè Ọya náà bí mi sí bẹ́ẹ̀ ni. Ọdún mélòó lẹ lò ń bẹ̀ kó tó di pé. mo sì kúrò mo kúrò ní 2014. Mo wá sí Ọ̀ṣun ní 2014 yẹn. Okay. Mo sì lò ọdún méjì kó tó di pé bóyá mo travel kúrò bẹ̀ tí mo wá sí Ghana. Okay. So gbogbo tó ń ṣẹlẹ̀ kò sí information tó ń lọ nílé èmi náà ń gbà. So ẹ máa ní láti múra dáadáa bó tẹ̀ jẹ́ kó bóyá wọ́n tún ti ń ṣètò pé ẹni tí wọ́n bá ti mọ̀ pé yìí ò kì í ṣe ara apá kan ọ̀dọ̀ wa mọ́ àbí apá kan north. Anìkíní yẹn mo máa ń gbogbo Fúlàní pátá mọ́ mọ iye wọn gbogbo àwọn pátá mọ iye wa but wọ́n need. Ẹ ṣé bàbá mi ẹ má jẹ́ kí. a sọ pé káwọn ààrẹ di everything so ẹ dàpọ̀ ẹ jọ àtúmọ̀ sọ yòókù kìí ṣe ọ̀rọ̀ náà nìyẹn máa ń sọ. Bẹ́ẹ̀ ni ó ti yé mi ṣe rí láti fìdí ọ̀rọ̀ yín múlẹ̀ sà àwọn èèyàn gan kọ́mẹ̀ntì ń bí pé bàbá Gani Adams ó sọ gan pé wọ́n ń trace àwọn sọ̀rọ̀ mi yẹn sìn bọ́ nǹkan tí mo kàn fẹ́ jẹ́ kí ó yé àwọn tó ń wò wá kò sí ẹni tó lè béèrè nọ́mbà ọ̀nkú yìí lọ́wọ́ mi ní fún yín torí mi lè lè jẹ́ ká ẹ lọ pa kò sí bẹ́ẹ̀ béèrè di 1 million year mi ní fún yín nọ́mbà ẹ gbàgbé ẹlẹ́lẹ́ẹ̀kejì ni wípé. èmi náà mọ́kànlẹ̀ pè ní mo sọ pé tó bá ti tí wọ́n bá ti pè tán mo máa kán sí mi yẹn torí wọ́n lè máa àwọn sẹ́rí ẹjẹ́ pé sọ wọn kan fún wọ́n lè máa trace yín lórí ètò tí gbogbo ẹ̀yin Yorùbá ń ṣe àwọn Haúsá tó gbọ́ Yorùbá bíi tèmi náà Fúlàní tó gbọ́ Yorùbá bíi tèmi náà ó wà dáadáa táwọn náà ń listing sí tẹ̀ sọ ní tẹ̀ bá ń sọ wọ́n máa fún wọn lábọ̀ wọ́n pẹ̀lẹ́ tì í sí láàrin ẹ̀yin ò ní mọ̀ bẹ́ẹ̀ ni kódà àwọn gan wọn máa dá sótò táwọn gan wọn tẹ́yìn gan wọn máa bá wọn sọ̀rọ̀ ẹ sì mọ̀ pé ń fọ́ sí ẹ lọ́wọ́ ni. ìfún gan bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ibà yìí bí bẹ́ẹ̀ bá ṣe sọ̀rọ̀ rìkọ́dà pátá mo máa lọ kó fún wọn. bí yóò wọ́n ń gbẹ̀ tí ní proper things ẹ mọ́ tí ń gẹ̀ tí. ìfún gan bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ibà yìí tí ò bá jẹ́ pé ẹ wo àdúrà tá a ṣẹ̀ṣẹ̀ tán Ọlọ́run ló kàn wọnú yín pé kẹ́ sọ̀rọ̀ ìjáde torí kò sẹ́ni tó lè mọ̀ pé ara wọn ni yín so Ọlọ́run kan wọnú bàbá yìí tó ń sọ̀rọ̀ ẹ rí iṣẹ́ abiyamọ tá a ṣe lónìí báyìí ṣe rí pé ìṣẹ́gun ti dé bàbá báwo lèmi ṣe nígbà tẹ́ bá kán síìmù nígbà tẹ́ bá kán síìmù yín báwo lèmi á ṣe wá bá yín sọ̀rọ̀ tí mo sọ pé mo fẹ́ bá yín sọ̀rọ̀ tẹ́ bá kán síìmù báwo mo ṣe lè máa rí bá yín bá sọ̀rọ̀. sẹ́rí ọ̀rọ̀ tí mo ra secret tí mo ra sọ jáde ó lágbára fún mi díẹ̀ láti sọ. ó dáa ẹ jẹ́ ká ṣe báyìí bóyá kí n ṣe báyìí sà nígbà tí Ọlọ́run ti jẹ́ kí iṣẹ́ wòlíì tòní kó ṣiṣẹ́ débi tó ṣiṣẹ́ dé yìí bóyá tẹ̀yin bá kán sí mu eléyìí ẹ̀yin ẹ wá fi nọ́mbà tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ ní mo búra fún yín lónìí mo fi gbogbo nǹkan tí mo fi búra mi ní mú nọ́mbà yẹn fẹ́ ní bọ́dì ní abẹ́ ọ̀run yìí láíláí new number tẹ́ bá ní mi ní fẹ́ nìkẹ́ni ẹ̀yin ẹ test mi torí iṣẹ́ wòlíì tó jẹ́ kẹ́ review mo fẹ́ kẹ́ mọ review èmi fún èmi láti dáàbò bò àwọn èèyàn wa wọ́n á gbọ́ látẹnu mi ṣùgbọ́n kì í ṣe látẹnu yín mọ́ fún ibi tó yẹ kán rìn sí àti ààbò ìyẹn tún kọ́. ọ̀dà bó bá ṣe jẹ́. ẹ má jẹ́ kó jẹ́ bó bá ṣe ẹ má jẹ́ kó jẹ́ bó bá ṣe jẹ́ ẹ̀yin ẹ promise èmi ti promise yín mo ti búra fún yín pé mi ní fi nọ́mbà yín nọ́mbà tẹ fi tó àṣírí sí ẹ máa kan accepted
tẹ́ bá ní kí n send owó ẹ̀ gan sí yín màá send ẹ̀ sí yín tẹ́ máa fi rà mí tẹ́ máa fi rà mí. sẹ́rí mi ò dúró lórí pé bóyá àbí owó àbí òṣòwò sẹ́rí ẹni tó bá délẹ̀ Yorùbá ọkàn mi ẹni tó bá dé north lọ́dọ̀ wa ọkàn mi. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ibi tí mo lè jà sí jù ilẹ̀ Yorùbá nítorí mo gbọ́ Yorùbá dáadáa mo sì gbọ́ Haúsá dáadáa ṣùgbọ́n kò sí bó ṣe lè jẹ́ náà bàbá ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí bàbá tèmi sọ fún mi torí ìyá mi ò sí lọ́dọ̀ bàbá mi mọ́ nígbà tó àwọn bàbá ti gbà wọ́n ní àwọn ò lè jẹ́ bọ́mọ àwọn fẹ́ Haúsá àmì bọ́mọ àwọn fẹ́ Yorùbá. àwa sì ní nílẹ̀ ní north ọ̀dọ̀ wa ní proper place. iṣẹ́ àṣekánà ni à ń ṣiṣẹ́ kánà ni. ẹjọ wọ́n ń sọ̀rọ̀ kan Sàmí ò wá mọ̀ ẹnìkan ń béèrè níbí báyìí ó ní ṣé lóòótọ́ ni wọ́n ń ṣí bọ́dà ti Òkè Ọya lọ́dọ̀ yín tó ń ṣí sílẹ̀. ṣe rí ní títí yùn wọ́n ti ṣí tipẹ́tipẹ́ kì í ṣe bóyá wọ́n ṣẹ̀ ṣí wọ́n ti ṣí tipẹ́ nǹkan sì ń wọlé ọkọ̀ ń wọlé gan ọkọ̀ ń wọlé. wọ́n ti dá yín lóhùn ẹ̀yin tẹ́ béèrè question yín o. ẹ̀yin sẹ́rí kò sí ẹjẹ́ sọ kí nìkan fún yín kò sí bí wọ́n ṣe fẹ́ strike nísìnyí sẹ́rí bọ́dà yín gbogbo ibi tí àwọn Fúlàní yìí wà lè rí Haúsá ń bẹ̀ Fúlàní lè máa bá ń bẹ̀ o Fúlàní gbogbo àwọn tó wà ní custom places lọ́dọ̀ yín. ok ọ̀rọ̀ tẹ́ ń sọ ìsà tó bá yé mi a jẹ́ pé Fúlàní yàtọ̀ sí Haúsá. ayàtọ̀ gan Fúlàní ọ̀tọ̀ Haúsá ara wa ọ̀tọ̀ àwa náà inú àwa náà dùn bí wọ́n ṣe ń ṣe and ẹ pariwo pé Buhari wà Buhari ò sí Buhari wà Buhari ò sí kí gbogbo ilẹ̀ Yorùbá kó mọ̀ yẹn pé kò sí Buhari. sẹ́rí gbogbo ibi wọ́n sọ pé bọ́dà kékeré ní bọ́dà lọ́yìn wọ́n kẹlẹ̀ tí tájẹ̀ tí wọ́n ti mọ̀ pé tí ebi káwọn ọkọ̀ fi ebi sílẹ̀ ebi bá ti wọlé kò sí bẹ́ẹ̀ sílé lágbára tó kò sí tó lókàlùkù lè sá lọ ebi bá ti lè wọlé kò ní sí ìhàn kò ní ẹ̀ nílé lágbára àti lè sọ púpọ̀ yá ẹ mọ ìjàmọ́ tó rí ebi ni wọ́n fi máa kí yín dáhùn. ebi kì í wọnú kọ́rọ̀ mi wọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni so ẹ ní láti múra láti dúró because ilẹ̀ Yorùbá ilẹ̀ ẹ pé mọ̀ ń tẹnu mọ́ ilẹ̀ Yorùbá kó tó di pé báyà àwọn kìíní ò múra ẹ̀mí jẹ́ múra sílẹ̀ kọjá pé ẹ ti ètè mọ́ ti sí ẹ pé a ti mọ tẹ̀ lọ o tẹ́ bá lọ yá báyìí kó ti yá so n tó lè kúrò àwọn kìíní ìdánù lẹ́yìn tó bá ti múra sílẹ̀ ní táwọn fi ń fara pamọ́ sínú ogbó tẹ́fún wò pé ẹ máa káwọn gbọ́ àṣẹ ṣùgbọ́n lẹ́yìn náà bá ti múra lẹ̀ tẹ́ẹ̀ tí ń tì sí wọn pé àní ẹ mọ̀ gbòsè táwọn náà ti rí pé àwọn kẹ́ni àwọn ọmọ ti múra o ẹ máa kí wọn dáhùn ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀ bí ẹ ṣe ń wọlé yìí wọ́n ti wọlé táwọn wọ́n ti wọlé gbogbo àwọn gọ́ọ̀mẹ̀ntì yín kọ̀ọ̀kan gbogbo gọ́ọ̀nà yín kọ̀ọ̀kan wọ́n ti mọ ibi tí ọ̀rọ̀ ń lọ pátá. ó dà ẹ̀ka wo tẹ́kàn ṣe bámọ́ ti mọ ibi tí ọ̀rọ̀ ń lọ. ó dà ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ẹ ṣe kinní kan fún mi mo fẹ́ kí ẹ sọ̀rọ̀ èdè ní èdè Haúsá kẹ́ ẹ fi advise àwọn tí torí àwọn tó ń wò wá pọ̀ ní gbogbo àgbáyé kẹ́ ẹ fi gbà wọ́n nímọ̀ràn kì í ṣe pé bóyá kẹ́ ẹ sọ bí àṣírí ò bọ̀ kẹ́ ẹ fi gbà wọ́n nímọ̀ràn pé ókè o ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá o kíní kan o ẹ wà fìjìláǹtì o ẹ ṣe ẹ bá mi ṣe àwọn. bàbá mi bàbá. mo ń gbọ́ yín. hello bàbá sẹ́rí èmi tí mo sọ̀rọ̀ mo mọ̀ nǹkan tí mo sọ tí ẹ bá kan lè fẹ́ kó bá mi ò ní statement ẹ sọ nísìnyí. àbá ṣé mọ̀ pé ní kọ́mẹ̀ntì rárá ẹ̀ mò ń bọ̀ ẹ dúró
sẹ́rí bí gbogbo wa ṣe wà yìí ẹ tún lọ bèrè lọ́wọ́ Hausa mi àbí mọ́lá ti bá mu. ok. wọ́n fún wa ní workshop ẹyọ kọ̀ọ̀kan. kí lẹ ní wọ́n fún wa yìí. work talking ẹyọ kọ̀ọ̀kan èmi náà ti gba tèmi. kò sí bí ẹ bá ṣe tí mo bá họ̀ọ̀fẹ̀ mo lè họ̀ọ̀fẹ̀ kí n pè yín. ṣùgbọ́n tí mi bá họ̀ọ̀fẹ̀ tí mo sọ̀rọ̀ báyìí mo ń bọ̀. wọ́n sì wà pẹ̀lú wa àwọn èèyàn ń béèrè pé bóyá wọ́n ti lọ rọ́ wọ́n náà wọ́n ń bọ̀ wọ́n wà pẹ̀lú wa. ṣé ẹ ṣì wà pẹ̀lú wa. mo ń bọ̀ mo wà pẹ̀lú yín mo ń bọ̀ ẹ̀jẹ̀. all right. ẹ̀yin èèyàn wa ṣe rí ní ọ̀pọ̀ ìgbà tí a bá ní ká bẹ lọ́hùn àbí ká gbàdúrà àbí nǹkan mo fẹ́ kí gbogbo wa ká máa wò ó wípé ibo làdúrà gbà tó fi ń gbà ọ̀nà wo kí ló ń jẹ́ àdúrà gan-an tá a bá ń sọ̀rọ̀ nípa àdúrà abiyamọ kí ni ìtumọ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò mọ̀ kò yé yín sìn ẹ wórú bàbá wa yìí ẹ wórú bàbá wa tó ń bá a sọ̀rọ̀ lọ́wọ́ yín sìn bóyá àṣẹ ń join wa torí mo rí pé à ń increase sí. hello bàbá mi. mo ń gbọ́ yín sà. hello bàbá. mo ń gbọ́ yín. sẹ́rí mo ń bọ̀ sẹ́rí work tọkùn yìí. bẹ́ẹ̀ bí wọ́n ṣe off mo ń bọ̀ bí wọ́n ṣe off ẹ̀ kò tí ì yé mi. ṣé ẹlẹ́ mo ń bọ̀. ẹ̀yin èèyàn máa wo kan o wọ́n fẹ́ try àti wọ́n ní wọ́n fún a máa ń pe kíní kan ní walking talking wọ́n ti fún àwọn èèyàn kọ̀ọ̀kan wọn bọ́n ṣe máa rìn bọ́n ṣe máa ṣe àwọn dẹ̀ jẹ́ ìkan lára àwọn sọlẹ̀ ṣùgbọ́n pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run òun ló ṣe ń tú àṣírí fún wa nítorí pé ẹ̀jẹ̀ dìde lára wọn tó kígbe fún ẹ̀sùn tó no mi ò gbọ́dọ̀ pa ilé ìmara mi ò mọ̀ wọ́n rí o torí ẹlòmíì lè máa sọ pé bóyá káwọn èèyàn no àbí mo mọ̀ yín rí sà àbí èmi àti yín jọ sọ̀rọ̀ rí hello sà wọ́n ń try àti ṣe walking talking yẹn wọ́n fẹ́ tó àṣírí kan fún wa so mi ò mọ̀ wọ́n àtọ́. kì í sì ṣe bóyá inú Nàìjíríà kọ́ ni bàbá ẹ̀dá ẹ̀ wà kì í ṣe irú Nàìjíríà ló wà. wẹ́ ní ọ̀pọ̀ ìgbà tí èèyàn bá fẹ́ bàbá mi téèyàn bá fẹ́ pa device nígbà míì kò yé yín téèyàn bá fẹ́ pa device èèyàn máa yọ bátìrì ẹ̀ tí ò bá ṣe pa kò yé yín ṣé ń gbọ́ mi sà mi rò pọ́n gbọ́ nǹkan tí mò ń sọ hello. ṣé ń gbọ́ mi sà. ok wọn ti gbọ́ mi mo fẹ́ sọ fún ẹ pé kàn yọ bátìrì device yẹn
ẹ lè yọ bátìrì ẹ̀ tẹ́ bá ń gbọ́ mi ni o ẹ yọ bátìrì ẹ̀ ṣé rí nígbà tí wọ́n ń try àti pa walking talking tán ló wà lọ́dọ̀ wọn tán fẹ́ fi sọ ta wí yẹn kò dẹ̀ dídé náà ká ẹ sọ tẹ́ ẹ bá fẹ́ sọ bọ̀ nígbà tí n bá ń pariwo tá à ń fẹ́ fún tẹ́lómi àjòkó tá a máa lagogo nú ṣọ́ọ̀ṣì tá a ní kẹ́ ẹ mú ìdá mẹ́wàá wá tá a máa parọ́ fún yín tá a ní kẹ́ ẹ kówó yín wá tẹ́yìn náà ẹ mọ kó ìdá mẹ́wàá yín fún wọn kán mọ́ máa fi jẹun tán mọ́ máa fi gun jẹ́ẹ̀tì kiri ẹ má fi ìdá mẹ́wàá ẹ má waste owó yín ẹ lọ fi sign petition ẹ fọwọn ọmọ ọ̀dọ́ gbogbo àwa diaspora don't send money any tithe to pastor now please send it to someone to go and sign a petition. Hello. ẹ jọ walking talking yìí bó bátìrì rẹ mọ sí pa mo ti tẹ̀ torí kí wọ́n ìfẹ́ jẹ́ kọjá bóyá wọ́n máa gbọ́ ohun tí mo bá ń sọ òtọ́rí kò sí bí mo ṣe lè sọ̀rọ̀ mo máa gbọ́ tí mo bá Yorùbá tí mo sọ báyìí tí Haúsá bá wà láàrin wa pé òun náà ti máa fún àwọn yòókù rẹ̀ ní information pé ọ̀tá ti wọlé. bẹ́ẹ̀ni mo mọ̀ bẹ́ẹ̀ ẹ nídìí àti sọ ẹ ṣeun ṣùgbọ́n tí mo tọrọ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan kí n tó jẹ́ kó ẹ máa lọ tí mo tọrọ lọ́wọ́ yín tẹ́ bá ti kan sim card eléyìí mo fẹ́ bẹ̀ yín pé kẹ́ ẹ fún mi ní the other number tẹ́ bá lò tẹ́ bá tún máa lò ẹ kàn text mi pé èmi ni alágbájá tí mo pè láti lú báyìí o fine inú mi á dùn ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ mọ́ tó ṣẹlẹ̀ ok máa pè ok máa pè orúkọ wo ni kí n kọ lẹ̀ fún yín báyìí. rárá. ok mo ti gbọ́ yín kí n ṣáà sọ pé láti Ghana àbí. ọ̀rọ̀ ẹ ṣe o adúpẹ́ lọ́pọ̀lọpọ̀. ẹ jọ̀ọ́ nọ́mbà ẹ jọ̀ọ́ nọ́mbà ẹ má filẹ̀ ẹ bá mi delete ẹ jọ̀ọ́. no ṣe bẹ́ẹ̀ ti sọ pé ẹ mọ kán sim card eléyìí mi gan bá dẹ̀ rẹ́ni tó béèrè eléyìí gan lọ́wọ́ mi ò ní fún eléyìí tí ẹ fi pè mí kò sí